what happened. I know what's spoiled. But if you come to the Charlie, why you come? Yeah. Alhaji. Mo ṣẹ̀ṣẹ̀ rí style yìí gan-an rí. Mo ṣẹ̀ṣẹ̀ rí style yìí gan-an ni kò sì ní dáa fún tailor yìí. Come to think of it, níbo ni Mercy wà nígbà tí Alhaji fi wọrú aṣọ yìí jáde? Níbo ni Mercy wà nígbà tí Alhaji fi wọ irú aṣọ yìí jáde? Àbí wọn ò jọjọ sùnú ilé kan náà ní ọjọ́ yẹn? Yes, maybe. Torí ìgbà tá wá rí Mercy náà, òun náà wá sojú ayé nínú party. Wá ẹsẹ̀ wá ń bá Alhaji adjust gbogbo ọrùn aṣọ. Mercy Aigbe. Ó dẹ̀ rí Alhaji yìí kó tó tọrùn bọ̀ o. Ó dẹ̀ rí Alhaji yìí kó tó sọ pé wàá fẹ́ o. Ó dẹ̀ rí Alhaji yìí pé ó níyàwó alálùbáríkà. Ó dẹ̀ ní àwọn ọmọ alálùbáríkà kó tó tọrùn bọ̀. Má wàá fẹ́ Alhaji yìí dé halfway. Wàá wá sọ wípé o fẹ́ Alhaji yìí lẹ̀ o. Má wàá fẹ́ Adéòtí Adéòtí. Má fẹ́ dé halfway. Kazeem Adéòtí. Má fẹ́ dé halfway. Wàá sọ pé o fẹ́ mọ́ o. Àbí kí ni mí ní gbogbo rádaràdà? Ẹ wá dé party, ẹ wá sojú ayé, you are beautiful, you are clean, you are making it, you are sure, you are this. Ojú ayé love. Ojú ayé love is 0%. Mercy Aigbe, ó kó eléyìí kò. Ẹni Ajia, ó kọlà sóhùn. Tìbílẹ̀ làwa. Adékàsí ọmọ ìlú ìyá mi ni. Ọmọ ìbílẹ̀ làwa. Kwara special. Àwa pretend. Kì í ṣépè fún tailor yìí ni. Mercy, ìwọ dẹ̀ múra pẹ́s. Ìwọ múra pẹ́s. Gbogbo nǹkan tó wà lọ́kàn ẹ̀ ó ní premier tó fẹ́ ṣe. Thin line. Ṣé ìwọ mọ̀ pé one of your thin line náà Alhaji? Alhaji should be your major priority. Alhaji should be your number one. Afterwards is thin line. Nítorí pé kí ni? Ọlọ́run bless ẹ̀ náà, ẹni kọ́ ló ti ń ṣe fíìmù náà. Tọ́lọ́ dẹ̀ ń fà lùbọ́díkà sí. Bí Alhaji ṣe múra yẹn, ṣé kò bú wọ náà bó Mercy? Ṣé kò bú wọ náà Mercy? Ṣé kò bú ẹ? If the thin line was a success story, tó bá jẹ́ pé Alhaji jáde, very good. I'm telling you, blessing yẹn tó máa lékè sí ni. Blessing yẹn máa lékè sí ni. Tó bá jẹ́ wípé thin line ó kù díẹ̀ káàtó, pẹ̀lú bí Alhaji ṣe múra yìí, ó tún máa wá kù díẹ̀ káàtó sí fún thin line. Kí ló ń ṣe yín náà? Ó wá lọ ìwọ mọ́ ọwọ́ sọ pẹ́sipẹ́sì. Ẹ wọ ọsọ yẹn gbogbo ẹ̀ náà. Ó lẹ̀ mọ́ yín lára. Lẹ mú kinní kan lẹ fi gbé kọ́ bí agbádá. To you dress very well. To gbogbo àwọn tó like bó ṣe dress yẹn, you dress very well. After all, bùbá rẹ tó wọ̀ kò yẹ mọ́ ẹ lọ́rùn. Ọkọ ẹ, adé orí ẹ, wọ́n wá wọ bùbá fún ìyẹn yẹ̀ lára rẹ̀. Ìyẹn yẹ̀ lára rẹ̀. Ká tiẹ̀ sọ wípé incident tó ṣẹlẹ̀, tọ́lọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́. Ká tiẹ̀ sọ wípé gbogbo aṣọ Adékàsí ló jóná mọ́lé. Ìyẹn gangan ló yẹ kó jẹ́ pé wàá fi monitor aṣọ tọkọ ẹ máa wọ̀ tẹ̀lé ẹ. Do you think bó ṣe lọ yẹn, ìwọ nìkan ni wọ́n wò ní? Wọ́n wo ọkọ ẹ, wọ́n wo ìgbésí ayé, wọ́n try láti rí ìdíyín. Eléyìí kù díẹ̀ káàtó fún gbogbo ẹ̀yin ìlú mọ̀ọ́ká ìyàwó. Tẹ́ bá ti múra premier yín, ẹ jẹ́ kí ọkọ yín náà máa jẹ́ priority yín. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ, àtẹ̀yìn ọkọ náà. Now the same way they tell me I need to invest more. You are just a wicked person. You are evil. You are a betrayer. Alhaji, Aunty Mercy náà ló sọ pé risky àrèsí. Aunty Mercy ló ní risky àrèsí. Yes sir. Sori bí mo kàn ṣe ń trend lórí social media, Facebook, Instagram, ṣé o rí gbogbo ẹ̀? Wo fúnra ẹ̀ wo àwọn comments, wo bí mo ṣe ń trend. Ṣé o rí gbogbo ẹ̀? Ṣé o rí kaba tó gbé sí mi lọ́rùn? Ìró nìkan ló kù kí n lò sí. Mo tẹ Alhaji, why do wear boots? Boots ẹ̀ lẹ́bi bàjẹ́. Tí gbogbo bí pọ̀ síwájú bẹ́ẹ̀ pé kí n lo bra. I know what happened. I know what spoil it. Farilomuwa, if you come, the close the deal complete. That's why. Shall when you come, you are going to premiere of Thin Line. We need to bring a lot of creativity. It's a new one. This was missing. If the styling was not complete, no. Only buy.
Queen Elizabeth standard. Wo ṣe market. Kí ló wà níbí? No, this is a Bridgerton standard, but kò di gold kò wọ mẹ́ta. Má fà wá sínú ìdánwò, ìwọ ni kó má rìn lọ sẹ́nu tírélà. Ẹ dìde náà. Aláàjì. Kini? Please, I want to say something. What? There's only a thin line between cell and prison. I don't want to go to any. Hey, it's okay. You go to the prison. Yes, and everybody goes to watch Thin Line in the cinemas. Alaji, please. Hey boys, carry them. Please,